àmàlà ní òfòrò yìí. Àdùkẹ́ port àmàlà ló ti wéjú rèé. Ẹ gbọ́ ọ̀dọ̀ Àdùkẹ́ port ibẹ̀ lẹ́tí máa jẹun ibẹ̀ ló ń jẹ tó sara lóore ibẹ̀ ló kalẹ̀ sí. Wọ́n ní bóúnjẹ bá kú òun ṣe ìṣẹ́bùṣe gbogbo olùgbé Ìlọrin àti agbègbè rẹ̀ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí oúnjẹ òkèlè bíi iyán àmàlà sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láyìíká tó rọrùn tó sì mọ́ tónítóní tó jẹ́ pé àwọn oúnjẹ tí wọ́n ń pèsè lọ́dọ̀ wọ́n ń pèsè láti àyíká tó mọ́ tónítóní ni. Kí lẹ fẹ́ ní nǹkan òkèlè tẹ́ ẹ̀ ní rí? Ṣé tòrọ́ ni lẹ fẹ́ ni? Ẹ̀ ń fi àmàlà ọ̀dọ̀ Àdùkẹ́ port nìkan ní wọ́n lè fọwọ́ rẹ̀ sọ̀yà níbi ká ṣe oúnjẹ kó dùn. Àjẹgẹ́ka òun lẹ́jẹ̀ oúnjẹ Àdùkẹ́ port. Ẹ má dààmú ara yín. Lágbègbè Sùúrùlérè nílùú Ìlọrin ní ìkóríta tá a fi yà sí Agbọọba ṣùgbọ́n ẹ̀ níyà o. Tẹ́yìn bá ń bọ̀ láti ọ̀nà general ẹ ti rí Àdùkẹ́ port ẹ̀yẹ kan ara sọ̀kalẹ̀ ní ìkóríta tẹ́ fi yà sí Agbọọba ṣùgbọ́n ẹ̀ níyà o. Ẹ rọra rí lẹ́gbẹ̀ẹ́ kan Àdùkẹ́ port níbi tí ààyè tó gbáfẹ́ fún àwọn oúnjẹ aládùn alájẹ pọ́nwọ́lá. Ṣé àwọn pọ̀nmọ́ tó káta sínú lẹ́fẹ́ ni àbáwọn ẹ̀dọ̀? Bẹ́ẹ̀ ni wọ́n ní wàrà, wọ́n ń ta pọ̀nmọ́, wọ́n ń ta ẹran màlúù lẹ́fẹ́ ní àbẹ́ògúnfe. Gbogbo ẹ̀ pátápátá ọ̀dọ̀ Àdùkẹ́ port nìkan lẹ́tí lè rí. Àdùkẹ́ port ó wà lágbègbè Sùúrùlérè lẹ́gbẹ̀ẹ́ ìkóríta Agbọọba nílùú Ìlọrin. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà jẹun. Ṣámọ̀ làwọn àlẹ́. Àmàlà túwó rice. Jálàjẹ lórúkọ mi. Mo jẹ́ ọ̀kan nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ Kwara ń bí. Mo sì jẹ́ ọ̀kan nínú àwọn ìlúmọ̀ọ́ká olóṣèlú. Yóò dáa fún ọ. Ibi àwa ti máa ń jẹun ní Àdùkẹ́ ni. Àmàlà nìkan fún ọ ní àbí àwa ti máa ń jẹun o. Nínú ilé oúnjẹ ìgbàlódé tọ́lọ̀ ní kó wà nípínlẹ̀ Kwara nínú Ìlọrin wa lásìkò yìí Àdùkẹ́ port ni Ọlọ́run ní kó máa ṣáájú. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ibi làwa ti ń jẹun torí pé oúnjẹ wọn ó dáa púpọ̀ nígbà tí wọ́n bá ń jẹun nínú ilé ni. Níta fi mọ́ wáyé pé ó gba pé kí n sí fìlà lórí tí ó gbà lọ́sàn-án ènìyàn. Oúnjẹ tó jọjú tó wuyì tí ó jẹ́ gbajúgbajà tí owó wọn ò sì gbóni lápá. Gbogbo àwọn òkèlè lọ́lọ́kan òjọ̀kan àmàlà túwó ẹ̀bà pẹ̀lú iyán tó ń gbóná fẹ́lẹ́ tó ń yọ gbogbo lálálá tó sì fẹ́lẹ́ lọ́wọ́ tó wẹ̀ ò sì gbóni lápá. Gbogbo ẹ̀rú wa mi bẹ́ẹ̀ oríṣiríṣi ẹran ògúnfe màálùú wàrà pọ̀nmọ́ pàtàkì jùlọ ọbẹ̀ wọn. Ní tó bá ń mú wa wá jòkó síbi bíi wá jẹun tá à ní pé kó máa gbé lọlé ó túmọ̀ sí pé ibi tá a ti fẹ́ káwọn èèyàn wá ká wa mọ́ ni. Láàárọ̀ wa wo àyíká tó wà níbí á rí i pé ó mọ́ tónítóní ojú ní gbèsè ó sì fanimọ́ra láti jòkó sí láti jẹun kódà láti ṣèpàdé. Bí èèyàn bá ní ìpàdé àbí bí èèyàn fẹ́ ṣe bí ìnáwó ráńpẹ́ bí aṣọjọ́ òbí ni à ń ṣe ìpàdé àpérò ni bíbí ó ṣe lò láti jòkó kí ó sì jẹun tí gbogbo ó sì lọ bó ṣe kó lọ. A ti ṣetán láti gbingi yíkáyíká ìpínlẹ̀ Kwara o. A ti fi òfin de èédú. Bákan náà ẹ̀bùn pàtàkì ń bẹ fún ẹni tí ó bá lọ igi sí àyíká rẹ̀. Ìjọba Kwara ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara sọ wípé òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àwọn ìlànà tuntun èyí tí yóò mú kí nǹkan kó so èso rere nípa ti àyípadà ojú ọjọ́ lójúnà àti gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ àyípadà ojú ọjọ́ àti ewu èyí tí ó ń bẹ níbẹ̀ o. Bákan náà láti mú ìgbèrú bá àwọn ohun àmúṣe agbára mìíràn ṣáájú
ètò ìpàdé èyí tí yóò dá lórí ìwòsàkun àti àyípadà ojú ọjọ́ tí àjọ ìṣọ̀kan àgbáyé tọdún 2025 tí yóò wáyé lórílẹ̀‐èdè Brazil. Kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn Honorable Nafisat Bùgé òun ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà ní ọjọ́rú Wednesday lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí ẹnì ọ̀hún tó ti ń sọ̀rọ̀ lórí ibi tí iléeṣẹ́ náà bá iṣẹ́ dé dúró, ìyẹn níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn tó wáyé nílùú Ìlọrin olúùlú ìpínlẹ̀ Kwara. Bùgé sọ wípé ìjọba ìpínlẹ̀ Kwara ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé àyípadà ojú ọjọ́ kò ṣe láabi fún ẹnikẹ́ni ní ìpínlẹ̀ Kwara. Ó ní wípé lọ́wọ́ báyìí látàrí kí àyípadà ojú ọjọ́ má bàa ṣe ẹnikẹ́ni ní àkóbá, ó ti di dandan fún gbogbo ènìyàn lójúlé sójúlé láti ní ó kéré tán igi ẹyọ kan èyí tí wọ́n gbìn sí àyíká wọn kí eléyìí lè dènà ìṣẹ̀lẹ̀ atẹ́gùn àbí àwọn ìjì líle tó lè wáyé nípasẹ̀ ti àyípadà ojú ọjọ́. Kò ṣàjẹ́ kí ó di mímọ̀ wípé ó ṣe pàtàkì fún àwọn ènìyàn láti rí i dájú wípé àgbàrá èyí tí ó ń kọjá níwájú ilé oníkálùkù ń lọ láìsí ìdíwọ́ kí ó lè dènà ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀gbáyà ṣọ́ọ̀bù. Ó ní lára rẹ̀ ó ní lílọ́ igi sí àgbàlá ẹni fi ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé àìsí àwọn ọ̀nà tí omi yóò máa gbà kọjá káàkiri àwọn ìlú eléyìí tó ń bẹ ní ìgboro nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ó jẹ́ ọ̀kan gbòógì nínú ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀gbáyà ṣọ́ọ̀bù tó ti ń wáyé láti bí ọdún díẹ̀ sí àsìkò yìí. Kọmíṣánná náà jẹ́ kí ó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Kwara ti wá sọ di mímọ̀ wípé ṣe ni òun ṣetán láti kówó ra ẹ̀rọ ńlá kan èyí tí wọn yóò máa lò láti máa pèsè ohun tí yóò rọ́pò lílo èédú kí eléyìí kí ó lè dènà kí igi kó tán nígbó àti wípé gbogbo àwọn èéfín eléyìí tí ó lè ṣe àkóbá fún ara tí àwọn ènìyàn tí wọ́n bá fi òpin sí mímáa lo èédú àdínkù yóò bá irú àwọn èéfín búburú bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara ló ti wá sọ wípé ó ti buwọ́lu àwọn ohun mìíràn eléyìí tí wọ́n lè lò ní láti fi rọ́pò èédú dípò mímáa lo èédú àbí àwọn ohun mìíràn eléyìí tí ó lè mú kí èéfín ó máa wáyé tó sì lè ṣe ìkóbá fún àgọ́ ara ẹni. Ó fi kún wípé ìjọba ìpínlẹ̀ Kwara tó ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ eléyìí tí wọ́n pè ní Green Renewed Hope Initiative lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó jẹ́ àgbékalẹ̀ látọwọ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu lójúnà àti rí dájú pé àwọn ènìyàn ń lọ́ òdòdó tí àyíká wọn sì ń rẹwà dáadáa nípa gbígbin igi sí àwọn ààyè káàkiri ìpínlẹ̀ Kwara kí àyíká ìpínlẹ̀ Kwara kí ó lè dùn wò kí ó sì lè dùn rí. Ó ní wípé lára eléyìí ni ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde wípé gbogbo àwọn ojúlé sójúlé àwọn agbègbè ni wọ́n gbọ́dọ̀ kópa níbi mímáa gbin igi sí inú ọgbà àti àyíká wọn, pẹ̀lú àfikún wípé ṣe ni ìjọba ti ṣe ní ìpinnu wípé ẹnikẹ́ni tó bá gbin òdòdó tó rẹwà sí àyíká rẹ̀ ṣe ni ẹ̀bùn eléyìí tó ní ṣe pẹ̀lú owó èyí tó tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà yóò jẹ́ ohun tí wọn yóò fún irú olúwa rẹ̀. Kọmíṣánná ọ̀hún wá sọ wípé láti àsìkò yìí kí àwọn ènìyàn kí wọ́n lọ fi sí ọwọ́ òsì wọn o kí wọ́n má fi jẹun wípé èédú ó ti di èèwọ̀ àti wípé lílọ́ igi sí àgbàlá ẹni sì ti di ohun tí ènìyàn yóò fi rí ẹ̀bùn gbà lọ́dọ̀ ìjọba.